n táyé fi mọ̀ mí ò ju pé à ń kọrin àṣà lọ ẹlòmíràn ní aláṣàkáṣà pé ṣe rí nígbà yẹn ayé ò mọ̀ mí ju pé à ń kọrin àṣà nìkan lọ ṣe nígbà tó bá dé àárín kan mi ì mọ bí wọ́n ṣe lọ ronú orú nǹkan bẹ̀yẹn jọ àwọn èèyàn kan wọ́n pera wọn ní tó rán mọ̀ pé táwọn bá tayò ẹni tó strong ni pẹ̀lú ẹ̀ náà mi ò give up wọ́n pera wọn jọ ní pé kí la lè ṣe tá lè fi já ọmọkùnrin ìjábọ̀ tá lè fi lé àwọn èèyàn padà lẹ́yìn tá lè fi dí àwọn fans ẹ̀ kù táìmì ẹ̀ dẹ̀rẹ̀ gbogbo wọn lọ sí hajj wọ́n lọ Mẹ́kà èmi ò tiẹ̀ kí n rò pé mo fẹ́ lọ sí hajj torí mi ò kí n sọ pé mo fẹ́ ṣe bí lágbájá táìmì tí nǹkan bá ti rọ èmi lọ́rùn táìmì tí mo fẹ́ ṣe yẹn òun lèmi fẹ́ ṣe mo ń wá ago aláago ṣiṣẹ́ àwọn yẹn wọ́n jókòó gbà yẹn wọ́n ronú nǹkan yẹn wọ́n ṣọ́ mi láti lọ sí ìlú Mẹ́kà kí n tó dé láti Mẹ́kà yẹn gbà yẹn sórí ti gbalẹ̀ pé wọ́n ní pé mo ní tí n bá dé láti Mẹ́kà o mi ò ní kọrin àṣàkáṣà mọ́ mi ò dé bá ẹ̀dá Ọlọ́run kan sọrú ẹ̀ láyé mi Ọlọ́run ṣàánú mi gan pẹ̀lú làákà ìjùrù statement yẹn lọ ṣé mi ò ti mọ̀ pé tí máa sọrú ọ̀rọ̀ yẹn pé ó máa kó bá business mi. Definitely. láyé mi ò sọrú ẹ̀ àmọ́ àwọn tó ń jókòó gbà yẹn tó ń gàngàrà up pé kí la fẹ́ fi drop ọmọkùnrin yìí àwọn believe pé àwọn ṣe mí jàǹbá gbà yẹn ni wọ́n rò pé àwọn ṣe mí jàǹbá ni torí gbogbo time tá à ń sọ yẹn mi ò ní kankan gan ilé mi rẹ̀ tí mo ṣe ń gbé. sá. bẹ́ẹ̀ nígbà yẹn ṣe nígbà tí wọ́n gbé story yẹn lẹ̀ tí gbogbo aráyé gbà á táwọn fáǹsì mi gbà á lọ́tọ̀ lọ́sì ó bà mí nú jẹ́. wọ́n lo influence pé ẹ ti lọ Mẹ́kà. wọ́n lo influence pé mo ti lọ Mẹ́kà.